بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنام سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم المحشر آمين. أكي الله الله أكبر. إلىكم بواتي أمبلاي إلىكم جاسي الله أكبر لك الله أكبر. gbogbo ìwọ tí o bá mọ̀ pé ìmọ̀ abẹ láyé rẹ ọlọ́run ọba náà ni dákun ṣe Allahu Akbar lẹ́ẹ̀kan sí i الله أكبر. dákun ẹlẹ́ẹ̀kẹta ìwọ tó wí ta lákọ̀ọ́kọ́ tó wí tẹ́lẹ̀kejì tẹ́lẹ̀kẹta yìí dákun má jẹ́ ó gbọ́ dákun ẹja pariwo Allahu Akbar lẹ́ẹ̀kan sí i الله أكبر. ọlọ́run wọlé anábùwà Muhammad صلى الله عليه وسلم. wọlé àwọn ẹni ọlọ́run tàná wọlé àwọn tòní wọlé àwọn tọ́lá ìjókòó ní ọlọ́run dákun ṣé ní ìjókòó dùnú fún wa ọlọ́run. آمين. ولا لا إله إلا الله آمين. ولا لا إله إلا الله ولا لا إله إلا الله ولا لا حول ولا قوة إلا بالله أكي الله أكي أنبوة محمد صلى الله عليه أكي أواني الله أكي ببنتين جاء ìdílé Afọláyan akí gbogbo tí ń jẹ́ ìdílé ìyàwó wa lápapọ̀ akí bàbá àwọn bàbá Alhaji akí màmá àwọn ìyá wa Alhaja akí àwọn akí gbogbo wa pátápátá nínú ìjókòó yìí Ọlọ́run dákun má yẹ̀yẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. آمين. ó yá ẹja dàníyàn fún bẹ́ẹ̀ bá ti ń dàníyàn fún kìkì ẹ máa dàníyàn fún ìyàwó rẹ̀ náà torí pé wọ́n ní behind every successful man there must be a good woman. bàbá ti ń dàníyàn fún kìkì ẹ̀mí gígùn àtàláfíà ara bẹ́ẹ̀ náà ni ká máa dàníyàn fún ìyàwó kó má rí aburú lórí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ náà آمين. ọlọ́run ẹni ọlọ́run ẹ̀dá kan já dàníyàn fún wọn ẹ̀dá kú ẹ̀dá bí ọlọ́run lóore díẹ̀ ní ìta àṣírí yìí nígbà tá a bá fi ṣe 50 ọlọ́run jẹ́ kó tún dùn jù báyìí lọ آمين. nígbà tá a bá fi ṣe 60 jẹ́ ó tún lágbára jù báyìí lọ nígbà tá a fi 70 80 90 ọlọ́run dákun jẹ́ ó mọ láàrin jù báyìí lọ آمين. ẹ̀dá kan já dàníyàn fún àti Christian àti Muslim tí ń bẹ láàyè yìí ẹ̀dá kan já bí ọlọ́run fún kìkì ẹ̀dá kan ẹ̀mí gígùn àtàláfíà ara ọlọ́run dákun bá wa yọ̀ǹda fún ọlọ́run آمين. má jẹ́ ó kánjú kú ọlọ́run òkìkí rẹ̀ títí ń kàn káàkiri ayé ọlọ́run dákun má jẹ́ ó wọ́ọ̀kùn má ṣe ayé òkìkí gẹ́gẹ́ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ bí ìṣẹ̀kẹ̀rẹ̀ bá ń lọ òde bó bá dé wà láyé ẹgbẹ́ kan ni wọ́n jù sí tí wọ́n fi pé owó tán ọlọ́run dákun má jẹ́ káyé má jẹ́ kí wọ́n pa òkìkí tì آمين. òkìkí rẹ̀ tó ti ń lo òkè má jẹ́ ó wọ́ọ̀kùn láéláé آمين. ẹ̀dá kan jáde àníyàn fún òkìkí àti ìyàwó rẹ̀ Tawakkaltu Abímbọ́lá kọ́lọ̀ kó dákun kó bá a ṣàánú wọn àtàwọn ọmọ náà Àlíyà àti Viola ọlọ́run dákun bá a wò wọ́n pọ̀ آمين. wọlé àwọn ènìyàn ọlọ́run. ẹwà fáànù ẹfọ náà ṣe rí wọn lóra wọn lòkulò bìsí láìpọn simple wọn múra ó simple. Àbá àbí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan lẹ ṣe rò. ẹ jẹun o. Ẹ jẹun o. Ẹ jẹun o. wọ́n gbé yín ni. Wọ́n pè wọ́n ni. òótọ́ fẹ́ gbọ́ ọmọ kan tí mo sense wà á ti mọ̀ pé àáfà tó súnmọ́ fámìlì yìí ni tí wọ́n fi lè sọ pé Tawakkaltu wọ́n mọ̀ wọ́n délé wọ́n tún wá dárúkọ àwọn méjèèjì oní tíátà mi kan àbí kò mórúkọ ọmọ yẹn wọ́n dẹ̀ ti jẹ́ lẹ́mìjì àwọn dárúkọ wọn kí wọ́n délé wọ́n dárúkọ kìkì wọ́n pé mo ń bọ̀ finance mo ń bọ̀ wọ́n jẹ́ ẹ jẹun òde ayọ̀láwà ẹ jẹun sà lágbára lọ́dọ̀ Ọlọ́run ẹ máa gòkè sí i ẹ ní kọlá ayé ò ní kọlù yín ẹ fún 2,000 lọ ẹ fún 2,000 owó àdúrà ẹ fún 2,000 kábẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín mo ń bọ̀ máa ń lọ́ra ẹ ṣe oore o àwọn afáàlà gbó lọ́wọ́ yín o ẹ tó bá bí dànù yín kábẹ̀rẹ̀ owó kẹ má dáhùn oore o àwọn afáàlà fún wa lóore o odidi afáà
àwọn rèé o àfa mi kẹ́ ẹ tẹ̀wọ́n gbogbogbò kankan lè jáde. ó yà gbàdá ni kí ló yẹlẹ kí ló jẹlẹ. irú àlùbáríkà ní àlùbáríkà yóò ti máa pọ̀ ẹ̀ sí ẹ̀ wọ́n ti máa jọ ẹ̀dẹ̀ ó jẹ́ fáì wọ́n pa jẹ́ ẹ̀dẹ̀ ọ̀rẹ́ sori nígbà tí àwọn àfa àti ẹ̀ ti ṣẹ̀ wá lọ́wọ́ àyàfi ti kọ́kọ́ ń já pépà ní ìbàṣẹ mẹ́rin bọ́ọ̀bà tó yẹ kó wá dùà owó mẹ́ka owó láti bẹ̀rẹ̀ ẹ má ti lọ sa o àfẹ́ máa táàbù àná tí nàrà yẹn máa fẹ́ ẹ̀tọ́nàsán ẹ ṣe òkìkí jókòó báyìí má jókòó bígbà tí a wà lẹ́nu tébọ̀d jókòó báyìí alẹ́ ò balẹ̀ ó ti ń wo time 6 ló máa ń close ìṣẹ̀rà 6 ló alẹ́ ò balẹ̀ wọ́n fẹ́ máa lọ nílò òòrà àṣẹ bẹ́bẹ̀rẹ̀ ni o 10 lẹ́ni yes oníbèbí ẹ̀yin tí à ń dárúkọ yín kankan kì í ṣe torí nǹkan mi o torí owó ni o ò ní kàgbákò oníbèbí ọ̀rẹ́ mi ni o. ó ṣojú ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba ìyanu ọlọ́run ọba. àánú mọ̀ nígbà àjẹ́ orí ọ̀gbìn èmi jáyé orí mi àjẹ́ orí ọ̀gbìn kí dẹ́ ṣe mímọ́ ṣe àjẹ́ orí ọ̀gbìn kí má dẹ́ ṣe mímọ́ ṣe àjẹ́ orí ọ̀gbìn àánú mọ̀ nígbà àjẹ́ orí ọ̀gbìn ọmọ aládé àlàáfíà àjẹ́ orí ọ̀gbìn. kí mọ́mì Bímbọ́ fúnra wọn káwọn sì rí báyìí. mo bá dàbí wọn yọ ní ọkọ wọn. no àwọn ọkọ ni ọkọ mo bá yọ àwọn mo bá yọ o. ok ká ní ọkọ wọn lò wọn lòkulò gan. no kálọ́kọ wọn tó sùn gbà yẹn wọn ò gbà wọn wá lọ bọ́ sọ́wọ́ rìwáyà àbọ̀ bọ́ sọ́wọ́ àgbẹ̀dẹ tó ń lò yín lò kábúkábú. ilé wọn nílò bóòlù ẹ. ẹ ti dára nù. báyìí náà àwọn abẹ́ mi. àwọn níyà celebrant náà fi wúwa lò gbé bọ̀ yẹn. dádì ìwà kéèyàn tó mọ̀ nǹkan lò. yá. àwọn dànù mo rí wọn ní ìsìn. dádì kọ́nà. àwọn ni wọ́n ná 1,000 lẹ́kọ̀ọ́. dádì ọ̀dọ́ jẹ. dádì yẹn náwó bò yẹn. dádì yẹn I know him very well. mo wá ẹkúṣẹ́ mo rọ́wọ́ yín lára mọ́. wèrè kan máa sọ pé Ìjẹ̀bú láwọn mo ní Ìjẹ̀bú àwọn fámìlì wọn ló láwọn. wọ́n ti wá pẹ̀lú Ìjẹ̀bú owó yes now. olóbùkù Ìjẹ̀bú tọ̀dọ̀ wọn ló láwọn. àwọn Ìjẹ̀bú. Ìjẹ̀bú ló kó 1,000 dídí ló lò sí kan wá ní gbọ̀ngàn náà. òkìkí ó ti 40. má máa ṣe báyìí jókòó. jókòó ti gba wọ́n ló kọ́ everybody. step 4 ló wà yìí. báyìí kan máa rí ẹbí ìgbà tó pé. ó tún plan location nìyẹn báyìí action cut. ọmọ lára. Gaji fèsì òkìkí ń sọ bí ìgbà tó wà bí early 30s bí 31, 32. nǹkan méjì mo bẹ́ẹ̀ dúpẹ́ fún ẹjọ́ ṣéyà kò bá dáadáa ọ̀díjì wọ́n tó ń ṣe o. wá mi wálé ni. nǹkan méjì mo bá dúpẹ́ fún àkọ́kọ́ Ọlọ́run fi lọ́kàn balẹ̀ ó wá jẹ́ ọmọ tó náà ní selection ó wá rí aya rere fẹ́ Bíbélì sọ pé ẹni tó bá rí aya rere ó rí ogún rere ó dẹ̀ rí ojú rere gbà ó wá lọ fẹ́ ìyàwó tó fi lọ́kàn balẹ̀ Ọlọ́run tí ò jẹ́ kí Third Mainland Bridge kó máa dàbí orí fíìdì lójú ẹ̀ ló fẹ́ bẹ́ sódò at 40 àbọ̀ ẹ̀dúpẹ́. mo bẹ́ẹ̀ yọ. ìwọ náà mọ̀ ní iṣẹ́ wa àwọn 35 mi wà tí ìlú kan ti dàgbà ju ẹ lọ wọ́n lè fi wọ́n ṣe dádì ẹnu fíìmù. I'm happy for you. Afrimex Yomi Ọlọ́run láyé. You are welcome. God bless you. God bless you. ìtí mo sọ nìyẹn o mo ní tébù wọn lẹ́nu sínsìn ẹlẹ́mi ti ṣáájú wọn dé kò ì jẹ́ wọn àwọn Afrimex rẹ o alákọ̀ọ́kọ́ rẹ o tébù gbogbo kétra yẹn àwọn nìkan ló ní o kò sí wàhálà Adédiwúrà gold
God bless you. Àwọn ní ìgbín ni. Àwọn rè. Ìgbín láyé. A kí ọmọ tí bàbá ẹ̀ lọ láìpẹ́ yìí. Alátàní ẹ̀. Ọwọ́. Mọ́mí Bímbọ́. Ẹ pẹ̀lẹ́ máa. Ṣé àwọn kan tí mo láìkẹ́ yín náà fún ẹ lójú select àwọn ọ̀rẹ́ yín. Ẹ máa káwọn lẹ́nu níbi pàtí báyìí, wọ́n ti máa jà nítorí oúnjẹ. Wọ́n máa léra wọn kiri. Níbi pàtí ọkọ ọmọ wọn. Kí ló lè tó ẹlòmíì tó bá lóúnjẹ lọ́rùn àpáàdé ó pè é. Ó máa lọ. Wọ́n tó ó bá mọ̀ tó wà náà yìí, wọ́n á tún máa sọ pé ẹ dá lónà ṣáà jẹun lé kí ilẹ̀ wá ṣe kí ilẹ̀ ṣe di oúnjẹ. Ìgbà tí èmi ṣe tọ̀dọ̀ mi ṣé mi fún yín Ṣé mi fún yín lóyún? Ṣé tọ̀dọ̀ ẹ̀ náà wà? Ẹ wà wọ́n rẹ́bọ́ ẹ wọ steez wọn. Ẹ wọ aṣọ. Ibi tí àdánwò ti bẹ̀rẹ̀ ní kí n ṣe pati kò má nkàrà wàá regret láyé lọ́rùn. Láyé lọ́rùn. Bọ́ọ̀lù bí àǹkàrà tó bá ti blow down 5,000 pẹ̀lú fìlà tiẹ̀ ta. Àkàrà 1,500. Èèyàn mẹ́ta máa wá ra ọ̀pá àwọn obìnrin mẹ́fà. Àlọ́mú máa fi join yẹn. Wèrè á máa wọlé tẹ̀lé wọn lórí àǹkàrà 2,500. Ó ti wá táwọn sáìtì àwọn ọ̀nà ìsinmi mọ́ bóyá ó ṣe jáde. Sáìtì bọ̀ ẹ̀rí mọ́mì àwọn ọ̀rẹ́ wọn náà ti ti dìde pẹ̀lú wọn. Ó ní àkọsọ̀rọ̀ èèyàn kan bá bẹ́ẹ̀. Look at them. Very rich people ẹ̀yin tó kò tí dìde. Very ẹja sọ pé a máa kú fundraising kẹ. Aká gbogbo ayé wa sókè. Ìwọ nìkan làwọn sì títí o. Dọ̀jọ́ kó tututututu. Olúbọ̀bọ̀bọ̀bọ̀ ìwọ nìkan làwọn bàbọ̀. Kúlẹ̀tì bọ̀bọ̀bọ̀ o. Bọ̀bọ̀ ayé. Bọ̀bọ̀ ọ̀run. Bọ̀bọ̀ àwọn áńgẹ́lì. Ìwọ nìkan làwọn bàbọ̀. Kúlẹ̀tì mo kí ẹ. Etí inú. DJ Bullets, my lovely sister, one of the best. Èyí tá gbọ́dọ̀ máa celebrate ní Nàìjíríà ti wá o. DJ Bullets mi ọmọ ni, sexy baby ẹlẹ́yinjú ẹgẹ́. Ọmọge wá ní ultimate, araba mi ní Bullets. Máa jẹ ayé orí ẹ lọ. Àwọn ọ̀tá ẹ tó ń gánú sí, wọ́n máa gánú sí lónìí. Wọ́n máa gánú sí, wọ́n máa ṣínú sí. Ìyẹn lórí ire tó ń ṣe lẹ́mí ta DJ Bullets. Kò má ṣe tẹ́ láéláé. Ìròmí tó ń jó lórí omi. Ìròmí tó ń jó kulẹ̀ tó ń já lórí omi. Ẹni lù fún bẹ́ẹ̀ bí sọ̀lẹ̀ odò. Ṣé mo lọ́rùn tó bá mi ṣe? Ìròmí tó ń jó lórí omi. Kẹ́ni má ní lò omi ló fi jẹ́. Omi inú wọlé lọ́lẹ́, ó ṣe lọ ló ti bọ̀. Ẹ má bá wí ẹ má bá jà. Bí ẹlẹ́bí ló mú wọlé. Ìròmí tó ń jó. Àsìkò yìí kí ẹ sà. Queen Mother. Alápọ̀nlé mi fún ẹgbẹ́sì lójoojúmọ́. Ṣó Táyọ̀ mi gẹ́gẹ́ o. Ẹwà tẹ́lẹ̀ tó máa rí gbogbo lé. Sísá tèmi, alápọ̀nlé mi. Ìrẹ̀lẹ̀ bẹ lára rẹ̀ Ṣó Táyọ̀ gàgà. Bẹ́kẹ̀dẹ̀rẹ̀ wọ́n ń bínú ẹ lójoojúmọ́. Ọlọ́run ni ò gbà fún wọn. Ìjẹ̀bú yóò ti rí. Àìṣà mi láwa. Àní mọ́ bá ti kọ ibi ẹjọ́ Táyọ̀ gàgà.
sísá tèmi mọ́ ẹ bẹ́ẹ̀. Ó kú ìnáwó ọjọ́ sí. Ọlọ́run àtọ́mọ náà sì fún ẹ tó dá gàgà òní tẹ́ láíláíláíláíláíláíláí. Ẹni bá bínú sí ẹ bínú sọ́lọ́run ọba nìyẹn tó dá gàgà fún ìmọ̀dà. Alákọ̀ọ́lé mi bòye. Gírámà rẹ̀ mú. Gírámà rẹ̀ mú. Bí alùpùpù mo ti di gírámà Ṣótáyọ̀. Bí àfisọ̀wọ́ ṣe jẹ́ gírámà ọ̀pọ̀ ẹlẹ́hà. Sẹ́ríkì ń gbọ́rọ̀ ìmúlẹ̀. Ìmúlẹ̀ ọláyà ìgbé. Handsome of the handsome tó lọ wẹ̀ lódò. Etí inú. Ó wẹ̀ ló kún o, ó wẹ̀ ló kún kí ló ṣe ara tó bẹ̀ lọ́dún sọ. Ṣé kò wẹ̀ ló kún ni? Wọ́n lọ gbẹ́nu sókun. Ọláyà ìgbé ó gbẹ́nu sókun. Òkun ọ̀sà. Aromi sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ níwò. Kéèyàn bá ṣépè fún ẹni wò wò ọlọ́jọ́ orí mú mọ́. Ọjà rẹ̀ yóò lókun ni. Abis gẹ́gì ọlọ́yà ìgbé ó jáde sí wòwò lókun. Wọ́n ní kọ̀wé lókun o, ó jáde sí wòwò ni. Àdúrà wa padà gbà ó. Èmi àrówó mi ṣe ìyábòjò. Èmi àrówó mi ṣe o. Ìyáláyà àrówó mi ṣe. Ìyáyàwó tó pọ̀. Ìgbà tí bá ti gbé kí n tọmọ ẹni kéèkì kó bàjẹ́. Èmi àrówó mi ṣe ìyábòjò. Èmi àrówó mi ṣe ìyáláyà tó pọ̀. Èmi àrówó mi ṣe o. Ìyáyàwó tó pọ̀ lọ́nà. Ìdáròwò fi ṣe. Ìgbà tí bá ti gbé kí tọmọ ẹni kéèkì kó bàjẹ́. Ìdáròwò fi ṣe. One of the world famous Ogo Agba award-winning actress Olawumi Omotoriola is in the building. God bless you. Thank you for coming. Okay, our Baba Eto. Dewumi is in the building. Ogo. Nísìn wọ́n ní ọmọ kan láti ọ̀dọ̀ celebrant ni òun ọlọ́mọ yẹn fẹ́ kéwì. Ẹjọ́ ìyá ọmọ yìí ẹgbọ́n kan ni mo fẹ́ sọ yìí o. Okay. Ẹjọ́ wẹ́nẹ̀bà tí ọmọ yìí bá fẹ́ ṣe mo bẹ̀ yín. Ọlọ́run lọ́ba tó jù wá lọ. Àwọn àfa àti bàbá kí Ọlọ́run wọ́n ti kọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan. Ẹ má jẹ́ kóríkì ẹ lọ sọ́dọ̀ Ọlọ́run púpọ̀ jù. Kó kàn lọ straight to point kó kí àwọn èèyàn kó gbowó torí kó ẹ kóríkì Ọlọ́run máa ti gba microphone lọ́wọ́ ẹ o. Gbogbo ohun tó fẹ́ ṣe ojú 2 minutes kó lọ kí oríkì yẹn kó kí òkìkí kí àwọn èèyàn. Ṣé ti gbá lísì àwọn èèyàn? Tẹ́ bá tiẹ̀ kí àwọn èèyàn kí fẹ́ràn mi spiritual òun kí ọmọdé sójú ó máa fún lówó ẹtíkẹ́tì. Àwọn afínmẹ̀kì mọ́ dájú o, ó wà lọ́wọ́ ọ̀gbọ́n dájú o. Ìyàbọ̀ òjò ni báyọ̀ ṣòbọ̀lá àwọn ẹ̀ma fọmọ yẹn lówó àwọn abiyamọ ni ṣé láwọn afínmẹ̀kì wọ́n ti gbé kan ó wà lọ́wọ́ bọ̀ọ̀bọ̀ ẹ̀ máa ń ná ọmọ kan ń kéwì ọkàn wọn ọkàn ìwà yìí kéṣe. Ó yá eléwì wọ́n ti tẹ́ náà wọ́n ilé ìjọba iná wọ́n ti fi ń pa owó. Owó sukọ̀ ọjọ́ Monday kọ́ bá bí ẹ̀dá má kọrin dáadáa ó kéré dáadáa ni o. Ẹ̀yin onílù. Kí kókó ọdún Òkìkí Lawrence mo láṣẹ ìṣàmọ́dún ọdún ayọ̀ ló sì máa ṣe Òkìkí o mo ní ẹ̀kú ọdún ìsìnkú àṣeyẹ èmi tó bá ọ̀la yẹn àṣeyí ìṣàmọ́dún ọdún ìdùnnú ló sì máa ṣe ìwòye àmọ́dún ìgbà ilé ẹ̀ lẹ́nu.
òkìkí o, ọkọ̀ bọ́lá o, ọkọ̀ bímbọ́ o, ẹ̀sìn mi dé lórí òye, ẹ̀sìn mi dé lórí òye, ìlórí àbọ̀dá ẹ̀sìn mi dé lórí òye, ẹ̀sìn mi dé lórí òye, ìlórí àbọ̀dá ẹ̀sìn mi dé àwọn akéwì ni àwọn akéwì ni àwọn aṣàdúrà gbọ́ aṣàdúrà àpótí ti ra lẹ́yìn ní ọ̀la àpótí ti ra lẹ́yìn ní àpótí ti ra lẹ́yìn ní ọ̀la àpótí ti ra lẹ́yìn ní ilé ìgbèrè níbi yóò tí ẹni mo fẹ́rẹ̀ lé bàbá yìí kankan ni ìlọrí àkọjá àwọn olùtútù yọ ọmọ tó ń gbọ́rọ̀ ọmọ ṣàdúrà gbọ́rẹ́ ọmọ adífikálàmù dáwọlé ẹ̀kọ́ àyíṣe kọ́dúkọ́dú èyí tó jìnnà sí lọ́tọ̀ tí wọ́n lè tó lọ ní wọ́n èlù lẹ́gbàdì kéwù ni wọ́n ké ẹṣin lè kúkú lé bàbá ẹ̀yìn kọ̀ọ̀kan lórí òkè ẹ̀ wọ́n ilé wọn kọ́ ọ̀nà ọ̀bà lọ́rùn àbí ìkẹ́sùn ọ̀tá ọgbọ̀n níbi kọ̀ọ̀kan tí wọ́n sọ ọ́hún kẹ̀kẹ́ mi dájú tó aṣọ lè dìde yọ tí bá káfọ̀já lọ́wọ́ gbogbo èyí tó kọ́ ọ́ tó wọ́n fẹ́ lílẹ̀ ó ṣàfihàn ìkòkò láyà á dùn ọmọ ìbí lọ́dọ̀ ẹ̀yìn àkọ́jọ́ bá tọ́ nílò òtẹ́lẹ̀ rárá ṣàwọn máa tún amóyọ̀lọ́ sí ọmọ kẹ́wọ́n pọ̀lú ọmọ ṣàdúrà àgbọ̀rẹ́ ọmọ ṣàlùwà láti wákàtí mọ̀ ó kì í lọ́wọ́lọ́wọ́ ìfẹ́ abẹ́rẹ́ ló ti lọ rí sí kùránì ni wọ́n fi dojú àṣírí bímọ tàwọn ọlọ́rin ló jẹ́ o ẹ̀ẹ́dí ayé tó pọ̀ ní àwọn ọ̀gbà lọ́rùn àbí jésù òkú mọ̀jà lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ tó burú tí ò gbọ́dọ̀ wọ́n ní ẹ̀dá kọjú ẹ̀ sí lọ iná tó burú tí ò gbọ́dọ̀ wọ́n ní ẹ̀dá kọjú ẹ̀ sómi omi tó burú tí ò gbọ́dọ̀ nílé ẹ̀mọ́ ilé wa wọ́n ní ẹ̀dá fífọ́ tí tó burú ọ̀sùn tó burú tí ò gbọ́dọ̀ wọ́n ní ẹ̀dá fọwọ́ tó lè kálọ́mọ tí ò gbọ́dọ̀ nílé ẹ̀mí sómi àkọ́jọ́ àgbọ̀rọ̀ ìwọ́n wá kọjú ọmọ mọ́ nílé wá sóògùn lẹ́kọ̀ọ́kùn náà kọjá tí láti òpadà wá ní ilé wọn yẹn ní èlò filọ̀tẹ̀lú Ìlọrin ẹ̀gbẹ́ òun filọ̀tẹ̀lú Ìlọrin lórí fújà kọjá ọmọ ìlú dùdúnà àpẹẹrẹ ọmọ tó ń gbọ́rọ̀ ọmọ ṣàdúrà kọrin ọmọ ṣàlùwà lọ́dún wákàtí mú kí ìlọ́wọ́lọ́wọ́. Bàbá wọn ní ta ló sọ̀rọ̀ èmi ẹ̀rí ìfọwọ́ Adébáyọ̀ náà ni èmi ọmọ ẹ̀kọ́ rẹ̀ wà èmi ọmọ oríṣà àgbà kọ̀ọ̀kan. Wọ́n bí mi lára kẹ́nu ní kótójó wọ́n bí mi ní bágara ní tòótì ọmọ òṣìlẹ̀ kọ̀ọ̀kalẹ̀ kòkò ọmọ àyítọ̀gbọ̀ lójú ogun ọmọ dúdú ló sí ilé. Pátá wà lóhùn ọbẹ̀ ẹ̀sẹ̀ èmi tí bàbá mi gbọ́ ó kó gbogbo wọn sábẹ́ olúmọ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ọ̀pá ló láṣà ọ̀pá ló lẹ́wà ọ̀pá ló lẹ́sìn ọ̀pá ló lọ́la ẹsẹ̀ ọmọ yìí oríkì Ìlọrin tó kiri ní èjì. ìyá ẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ẹni tó ń bẹ̀bẹ̀ ẹjọ́ ìṣàjò pàfọ́ ìjọ lọ skul. ló ń lọ skul ní ọ̀la gbogbo ìwà ìsàn máa rẹ́yìn déwájú pírẹ́sìdà ẹ̀yìn ẹ̀gbá 1-5. Ladies and gentlemen, in the building we have the world famous our Tensa Timo Satan. Ladies and gentlemen, the mayor of the producer of Ogoten Solola by 7 doors in Lekon. In fact,
No, tọ́ba ilẹ̀kùn méje ti kéré fún mi o. Lórí àfọ́ọ̀tà. Èèyàn kẹ́mi kọ́rọ̀ rẹ̀ bíbí kí mo sọ́ra kẹ̀wé ní àwọn tẹ́tí àwòtí dé. Òkìkí ọ̀dọ̀ ní ṣe ní tẹ́tí àwọn ọ̀dọ̀ àpárẹ̀ ní ṣe tẹ́tí àwọn ìjẹ́ bí wọ́n ti gbé. Mo tẹ́tí àwọn gbogbo ìwòdò, ọmọ yìí ló láwọn. Let's look at this day. How vibrant, how beautiful, how unique. Kòyàkù, conditional side. Wọ́n ṣe olóòtú àlùrà ìdáná. Òde bẹ́ẹ̀ bá ti tẹ́lẹ̀ kó ilé òde New York ni. Adé kí wọ́n lọ rí. Òde ẹjọ́ àgbà ilé. Àwọn èèyàn lọ́wọ́ ìwúre àwọn olóòtú. Ṣọlá. Ó yẹ pé ìnáwó àti mùsùlùmí. A máa mọ̀mọ́ dání o. A máa mọ̀mọ́ dání lọ ṣọ́ba yìí o. Ṣé wọ́n pé wẹ́rẹ́ jìgọ́ì? Ẹ máa fi pé kó mọ̀ nǹkan tó ń sọ ni. Ó ní látàárọ̀ kẹ́ ń rojọ́. Mi ò lọ lórí TikTok. Ọmọ yẹn wá dé ní ìsìn. Ó kàn kì lọ́rin lásán. Ẹ jẹ́ kí celebrant bàbá ń tà báyìí. Celebrant. At this junction, fẹ́ràn mi spiritual. Ok, ẹ jẹun lọ́wọ́. Ẹ jẹun látàárọ̀ kẹ́ tó dé. Gbogbo tá a pa ní 3-5 látàárọ̀. Àwọn fámìlì Bímbọ́dé ló fún Aló àti mọ́mì Òkìkí. Àmọ̀kẹ́mi, the Kujoko all the way from United Kingdom. You're welcome. You're welcome. Ọba tó mú ẹ̀gbọ́n ní one tó sọ di S. Ladies and gentlemen, celebrant fẹ́ jó báyìí. Celebrant fẹ́ jó. Ẹjọ́ pátí tá a bá ń ṣe yìí. Mo ń ṣe pátí tẹ́nìkan máa $100 bọ̀ pé kán ṣẹ́ òun o. Sí mélòó nírú pátí láìṣọ̀tá ayé. Tó o bá rí iná lódindi fílẹ̀ máa lọ o. Tí celebrant bá ti ń jó bí yàtọ̀ sí pé a fẹ́ ná lówó ibi ò kì í ṣàyè ijó ẹ kàn náwó ẹ padà lọ jókòó don't come and dance with him. Àwọn tí wọn ọ̀dẹ̀ pé tó máa mú bárò burúkú kan náà ní tó máa bá. Ẹ̀dẹ̀ àwọn alábẹ̀bẹ̀ sọnù tẹ́ máa lẹ́nu fẹ́ ìyá ọkọ mi ẹ máa jìyà kó bí mi o. So ladies and gentlemen, let's introduce formally to the stage the celebrant of today. Is no other person but Prince Òkìkí Lawrence Afọláyan olówó orí ọkọ̀ Bímbọ́lá nígbà tí màá hand over officially sí ọwọ́ àgbàlagbà oyè ọba orin King Boye Best kí wọ́n fún wa lórí God bless you King Boye Best oya celebrant Òkìkí Lawrence Afọláyan kí wọ́n máa bọ̀. Ẹ̀mí wọn ò kó àpótí ó pọ̀ ọkọ̀ olùkọ́lá ẹ̀mí wọn ò kó ẹ̀mẹ́sì tí wọn ò gbé àyíká ò gbé ẹ̀jú náà lu ẹ̀yẹ tọ́lájọ́ sínú kìtù yẹ Òkìkí kò sọ́kọ́ náà kí ó jẹ ìjẹ alákọ̀wọ́ kò ṣe ń pè ní lójú ìjìnlẹ̀ bí kọ́lẹ́rì. Ilé pa àbòsí, ó kọ́lọ́ wọn fẹ́lẹ́ sí, ó sáyẹ̀ bá làbòsí, ọlọ́kadà máa jẹ́ sí, ilé pọ̀ wá ọ̀dọ́. Àkọ́tì, iye, òdìdí kan.
lòdì. Ó ti ẹ̀ di kọ́kọ́ ra lòdì wà láì kó ti tán. Ó ti lòdì ó jẹ́yà kúbi gbogbo. Ọba mi ló orúkọ lòun rẹ̀ ògidì. Lọ́la bá dé lórúkọ rẹ̀ pàmò náà yìí. Ọkọ̀ bí bọ́lá tí wọ́n ti lò pé bébí kò lè bàwọ́ débi ẹ̀wọ̀n ọ̀gbàdà. Ẹni náà yóò fọwọ́ sọ̀yà pé ọmọ ọ̀dà. Takọ̀wá bí ẹni òsì oòrùn ìjọ tẹ́gbọ́n ní tó ń jẹ́ ìgbàgbọ́ ọmọ ìlú. Lára tó ń sùn ní gúúsù kan sùn pàgọ́bí. Láti káyé ti gbé mi wọ̀ ní òdùdú. Báyé mo wà bọ́ọ̀lù mo wà kò lé mi aláyé kan. Ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye o látilẹ̀. Ẹ̀mẹ́ta lòdì fi wọ̀ mí o lóye. Má sáré o má dẹ̀ dúró má jàmọ̀. Wọ́n ní lé kí máa ṣì ìdó òkìkí láyé mi lẹ́ni àròpin bá padà tẹ́ni tó ń gbà yìí. Táyé ń péjọ bí èèrà fún òkìkí òdòdó. Ọkọ̀ mi fọlá mi èèyàn mi ò ní ìfòye rẹ̀ ọmọ mi. Má dúró má jà sọ, má sáré. Ìyá kọ́dún. Ọmọ báyìí ó ní ìkòrò, ẹ̀dá ló jáde bọ̀lá. Torí ẹ bá sọ̀rọ̀ lọ́gbọ́n ìtàn pamọ́. Òkìkí káwé tó jáde òun, apájẹ́kọ̀ọ́ ìtọ̀nà nínú ẹ̀ bá dé ìlú. Bíjọ́ ń kọ́ wà lóòótọ́. Òkìkí ó yá sọ fún wọn wípé jọ jẹ́ ìta ẹ̀tàn sílé mọ́nà ọmọdé ìka májá wọn kù lánàá. Ilé ayé ò sí níbi tó wà yẹn mọ́. Èrè tọ́ra lè sọ akọ̀kùjọ́ kọ́wọ̀. Èmi ò gbà lọ́wọ́ wọn ọ̀pọ̀ náà. Àwọn tèmi ó yẹ bẹ́ẹ̀. Mo ṣe tẹ̀kọ́ mọ́ sẹ́ni kò sí. Àwọn ọmọ ògbóró náà wọn ò jà mọ́. Èyí tó lọ bí sọ nínú wọn ò jà mọ́. Akọ wọn láyé la fẹ́ kẹ́ àwọn òjòyọ. Wọ́n lówó la fẹ́ ká àwọn òjòyọ. Ìmọ̀lẹ́ ti fẹ́ kẹ́ mi ẹ̀fẹ́ wọn. Mo ṣe é àbójú àbójú sọ fún wọn ní báwọn tó bá lọ sí àyè wàá dà. Àbójú sọ fún ọkọ̀ bẹ́ẹ̀ lórí ètùtù wọn ní báwọn tó bá lọ sí àyè wàá dà. Mi ò lẹ́sìn sí tó bẹ́ẹ̀ yẹn. Iṣẹ́ wa ní palọ́rí tí wà kò sí tá ẹjọ́ wẹ́wẹ́ mọ́ àyè wàá dà. Wọ́n ní báwọn tó bá lọ sí àbójú ọba kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mi ò lẹ́sìn lórí òkìkí. Èèyàn mẹ́jọ mẹ́jọ náà ni ó rí kìkì. Kò sí bẹ́ẹ̀. Ẹni tí ológo kálẹ̀ tó gbé lógo, ọ̀rọ̀ náà lọ lè sọ, ìbàdẹ́rìn lọ lè ṣe. Ọ̀rọ̀ wa lọ sọ̀rọ̀ ní Wùmí Dákọ́mọ̀, ọ̀rọ̀ wa náà ni ó bá. Wùmí Dákọ́mọ̀, ẹ̀rọ wa kọ́lé alárinú. Ẹni tí ológo kálẹ̀ tó gbé lógo, ọ̀rọ̀ lọ́rọ̀ lọ lè sọ, ìbàdẹ́rìn lọ lè ṣe. Ọ̀rọ̀ wa ló sọ̀rọ̀, sọ fún Wùmí, sọ fún bàbá kan, ó jẹ́ nìkan. Ọlọ́run kò dá ènìyàn ìbá náà bí ọ̀rọ̀ nítorí ìbá wọ́n ìbá àgbálẹ̀ ayé jẹ́ wọ́n ìbá àgbálẹ̀ ayé wọ́n ìbá àgọ́dì ìdásọ lọ́nà torí ọlọ́run agbára ìbá pàwọ́ bí ọtí lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n ìbá àgbẹ̀ mọ́tò náà ènìyàn ọ̀rọ̀ níbi ọ̀nà ọmọ kù yìí.
àkíyè tí wọ́n ṣe bí ọkọ̀ òṣùṣù àwọn òṣùṣù kílẹ̀ tó bá yẹ àwọn ẹgbẹ́ àmọ̀ sí agbára bá ọ̀fẹ́ wọ́n ní kó lẹ́nu kúrò ní ìlà ọba ní ìyẹ́yẹ́ máa ṣẹ̀fẹ̀ mọ́ ẹgbẹ́ máa wọ́n ní mo kárí sódà sókè fún kàkà ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. ẹ jẹ́ ká mọ̀ ẹ pariwo ọ̀gá wa ẹ ṣìlò léyọ̀ ńláńlá léyọ̀ ńláńlá bàbá bàbá yá léyọ̀ wa kí wọ́n tún sọ kí wọ́n tún wí léyọ̀ wa yá bóyá léyọ̀ àánú rẹ̀ ló gbé mi kò bí o bá ti jábọ́ ọpẹ́ lọ́pẹ́lẹ́ kò gbogbo ká bẹ́ẹ̀ fún rẹ̀ ìwọ kọ́ ló kó sí ó gbé mi sókè ju àwọn. ìwọ kọ́ lọ́dún mi gbé ó náwó sọ pé kò ṣubú. Ṣẹ́jú ọlọ́run lókè. Ọmọdé bá ṣẹ́dá bí gbogbo ni ẹni lẹ́nà ọlọ́run gbé ẹ̀ sókè. Ọmọ Amẹ́ríkà òjìjẹ lọ́dọ̀. Ọmọ Amẹ́ríkà jíkọ́ èrè mílíọ̀. Èrè mílíọ̀ owó afẹ́fẹ́. Ọmọ mílíọ̀. Ẹ̀rọ ọmọ ọlọ́mọ láàrin èrò. Olùmọ̀dìyẹ láàrin ọgọ́rùn-ún orílẹ̀ yàgbá ó yẹ bá mi pàtẹ́wọ́ fún bàbáyé tí ló sọ́mọ́ ọ̀dájà lọ́wọ́ nígboro ó lè ṣe ní Ìbàdàn nígboro. àwọn ọlọ́pàá máa lè Mashala wáwo gbéyọ̀ Mashala rẹ̀ wọ́n òrì mẹ́yọ̀ ẹ̀rọ ọmọ ọlọ́mọ láàrin ó sọ owó gbéyọ̀ lórí òkìkí rẹ̀. Ọmọdìyẹ láàrin Mashala onílẹ̀ yàgbá ó yẹ jùlọ owó abẹ́fẹ́ ọgọ́rin tí ló sọmọ ọ̀dàjà lọ́gbọ́. àwọn ọmọkẹ́ tọ́ sí ọmọ náà. jagunjagun àwọn ọmọkẹ́ tọ́ sí ọmọ náà. àwọn tó fojoojúmọ́ ní eré ọ̀fẹ́ lẹ́yìn jagunjagun àtúnṣe sáwùdà ọ̀sáyé tó pariwo. àwọn tó jó tìrì tó jó ní sí láéláé èmi tún kọ́ lọ́nà lọ́wọ́lọ́wọ́. àwọn àtọ́pẹ́ tọ́ sí ẹ máa retí jagunjagun tú. àwọn àtọ́pẹ́ tọ́ sí ọmọ rẹ̀ ẹ máa retí jagunjagun tú. ẹ̀tọ́ fojoojúmọ́ ní eré ọ̀fẹ́. èṣù sí. àwọn tó fi gbàgbé borí àdúgbò. tún kọ́ lọ́nà sí. ojú tìrì ojú ní ti lọ. ẹ̀jẹ̀ kọ́bọ̀. àwọn àtọ́pẹ́ tọ́ sí ọmọ rẹ̀. ẹ̀jẹ̀ kọ́bọ̀. jagunjagun ló ń bọ̀. jagunjagun ló ń bọ̀. olórí ogun ègbọ́dọ̀ lẹ́yìn ogun. jagunjagun ló ń bọ̀. òkìkí tó sọ bẹ́ẹ̀. jagunjagun ló ń bọ̀. jagunjagun ló ń bọ̀. olórí ogun ègbọ́dọ̀ lẹ́yìn ogun. jagunjagun ló ń bọ̀. ẹ máa ganu wá fún jagunjagun ẹ wá ganu jagunjagun ẹ wá ganu sí Mashala ganu sí eke ilé bàbá mi ní bìbí bẹ́ẹ̀ àwọn àbá wọn lọ́bẹ̀ ilé mi ní wà ganu sí. Ṣetọ́lá kó bá mi kéwù mi torí ọlá.
èké gbogbo ìlú Manchester ọ̀gbábíkí ṣọ́gàgà Frank Dojo oya Frank máa ń sọ fún Gidi Olúyọ̀lé wọn ṣe ká. Ìlàbíbá tó bá sọ̀rọ̀ bá ní Ìbàdàn lọ́jọ́ lọ́wọ́lọ́wọ́ nígbà ní báwọn yàtọ̀ sẹ́lẹ̀. Èèyàn tó bá lọ ẹsẹ̀ nígbà ní báwọn yàtọ̀. Ṣé ó táyọ̀ gàgà? Ìyáláyà yé. Ṣé ó táyọ̀ ti dé? Ìyọ̀ ti kú ìlà ti bá. Ó lẹ́nu níbẹ̀. Yalaya, sexy baby, sexy baby, sexy baby, sexy baby, sexy baby. Primora, sexy baby, le yo baje, sexy baby. Yalaya, sexy baby, yo queen Latina, sexy baby. O papa, sexy baby, o papa, sexy baby. O te kule, sexy baby. She not to win, sexy baby, sexy baby, sexy baby. Le yo baje, sexy baby. Oya fashion yo, so fe queen Latina. Ó lè ní jásí lẹ̀ nílé ijó. Bó ṣe jó Queenie. Ó lè ní jásí lẹ̀ nílé ijó. Èèyàn jẹ́ kí wúrà black gold. Èèyàn jẹ́ kí wúrà black gold. Ó ṣe ti pin láti bá ọ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́. Kí mo fẹ́ bọ̀ ọ́ lọ́dún bọ̀, òbí dá mi lọ́la. Kí mo fẹ́ bọ̀ ọ́ lọ́dún. Oṣooṣù kan lọ́rùn ṣú Adéọlá Àdìgbẹ́gò. Àǹtí mi, Adéníwúrà ni ó. Ó máa ń tijú. Àǹtí wa ní Wáìgò Market nígbà tó lọ́mọ nílé. Kí ló fẹ́ bọ̀ ọ́ lọ́rùn pọ̀? Kò fi dá ẹ lọ́lá. Kí ló fẹ́ bọ̀ ọ́ lọ́rùn? Kò fi dá ẹ lọ́lá. Ṣé ìdòmí mọ́ ọlọ́run ni? Gbádùgbádùn ló fún mi. Eléyìí tipẹ́tipẹ́ ló ṣe nọ́mà. Eléyìí tó fẹ́nu ṣe ẹnu òṣèlú rẹ̀ là. Ìjà àbẹ́nìbọ̀dì kò bínú. Adéníwúrà àti Oyana Oya gbé bọ́dì. Bímbọ́lá gbé bọ́dì. Etia, mire, Yalaya, Labi Kadu Kabi Kolene. Iwope, lady, Akin Yewani. Ẹ̀fún wa lọ́nà. Ẹ̀fọ́ mọ́lẹ̀. Ẹ̀jẹ̀ ká láyé jò. Bóyá jẹ́ kọ́mọ̀. Àti bọ́sẹ̀, sọ́ba di bí Bọ́lá,
gidi bẹ́ẹ̀ ṣe tó. Nígbà ó lè dídá sílẹ̀ nílé ìjó. Ọ̀sẹ̀ wá wò ó. Lálẹ́ yìí, àti bẹ̀rẹ̀ fàájì rárá, àti kọrin. Omi sì máa tún ṣe nọ́mbà, àmọ́ lọ́wọ́ yìí. Surprise pass o, surprise pass o, surprise pass o, surprise o. Ọlọ́run ṣọ́ ló lè ṣe àríkẹ́kù o. Ó tún gbé surprise dé. Ọ̀sẹ̀ lọ́wọ́ ní surprise kò ní wọlé. Àyè ọ̀fẹ́ yọ, ilé ayé tilẹ̀ lé gbogbo. Ọlọ́jọ́ ìbí, àyè ọ̀fẹ́ máa yọ. Pẹ̀lú ohun gbogbo tẹ̀tí àkọjá láyé. Torí wípé ó padà já sí rèé. Kápọ̀ ní wọ́n kíná, ó padà já sáyọ̀ o. Àánú ló mú ẹ ò lọ́wọ́ dání. Débi ìṣeré. Olórí rẹ̀ ọlọ́jọ́ ìbí. Mo bá ẹ gbọ́ lọ́rùn dá tòró bá ẹ rìnrìn àjò yìí. Olówó orí ọkọ sísà mi dáadáa. Ẹ wo bí tí àánú bá ẹ dé agbára màkọ́ o. Gbogbo ayé ló ti mọ̀ pé orí àánú gbà. Gbogbo ẹbí ló ti mọ̀ wípé orí àánú gbà. Ẹ wo bí àánú ṣe sún wa débi ìṣeré. Ẹ wo bí àánú ṣe sún wa débi ìṣeré. Pariwo ayé má ti mọ̀ o. Ọlọ́jọ́ ìbí kò ṣe é gbé pamọ́. Gbogbo ayé ló ti mọ̀. Ṣó ti gbé bá ọ̀fẹ́ wá tó lóore rẹ̀. Wo bó o ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. Ìrìn àjò yẹn ológo nínú ṣùgbọ́n wo ni tí àlùbá ẹ dé lọ́wọ́lọ́wọ́. Òun ṣiṣẹ́ òfọmọdé òfáyádí. Ibi òwọlé tọ̀ ẹ wá ibi òṣùbùlùwẹ̀ orúkọ yẹn ò bàjẹ́. Ọlọ́run dá ẹ̀ sí tilétilé. Ọlọ́run dá ẹ̀ sí tẹ̀bítẹ̀bí. Ẹ wo bó ṣe bá wà débi ìṣeré. Ẹ wo bó ṣe bá wà débi ìṣeré. Sọ wípé èmi aláìlénìyàn rárá. Mo jẹ padà wá gbogbo fọ́. Olórí rẹ̀ ayọ̀ lọ́jọ́ ìbùgbé sókè wípé gbogbo fọ́lẹ̀. Ọ̀lẹ ni wá Ọlọ́run gbogbo fún wa orí wa lọ́lẹ̀. Gbogbo fọ́lẹ̀ mi. Èmi aláìlénìyàn rárá. Ó jẹ padà gbogbo fún ẹ. Ó jẹ padà wá. Ìyàwó ẹ ló ní kí wá bá ẹ kọ́ lọ́rùn ga nínú ayé ẹ wí bó ṣeun. Gbogbo fọ́lẹ̀ mi. Ìwọ aláìlénìyàn o. Ìwọ aláìlénìyàn rárá. Gbé sókè dáadáa. Ó jẹ padà wá gbogbo fọ́. Ó yá sọ pé kábíyèsí Ọlọ́run ayọ̀. Ẹni mímọ́ funfun báláwo. Akàwé orúkọ ọjọ́. Ìdọ̀bálẹ̀ rẹ̀ ó mọ́ta jù. Bàbá ìyàwó Ayáfọláyàn ẹgbẹ́ sókè. I am a very big God. Afọláyàn báwo ló ṣe jẹ́? He's always by me. Òun ló bá ẹni gbogbo ìrìn àjò yẹn. A very big God. Bàbá ìyàwó sanwó àpòkọ́ ńlá lọ́wọ́. I am a very big God. He's always by your side. He's always by my side. A very big God. Bàbá big God olórí rẹ̀. By my side, by my side. Ọlọ́jọ́ ìbí ló gbẹ́gbẹ́ ọ̀pẹ fọlọ́run. Àwọn tínú wọ́n dùn láti wà nídìí ẹjọ́ jọ pariwo wípé ibi ẹ̀sìn mi dé. Ẹ mọ̀ pé mo lè débẹ̀ o. Are you really ready now? Ṣé ti ready láti gbé bọ́dì báyìí? Nítorí ọlọ́jọ́ ìbí olóko ọmọ àti bí dada bí bọ́sùbọ́mù nítòsí olóríire aya ọlọ́jọ́ ìbí sáré sọ pé ṣókòkò tó ọlẹ̀ ọlọ́run àbùkọ́ wa ọ̀rọ̀ tó lọ́wọ́ jà gómìnà sọ́sókè mọ́tò ẹ̀bà ọ̀dẹ̀ tí kókó tó ọlẹ̀ sílẹ̀ àwọn aláìlẹ̀ nìyẹn fọ́nrán fọlá ó jẹ padà wà á gbọ́dọ̀ fọ́nrán fọlá.
èyí tá à ń ṣe yìí kánífà là ń ṣe. ẹ̀yin ará bílẹ̀ kì í wẹ̀ yẹn ti wọlé. Akọgun. ẹ wá. Akọgun. ẹ ṣàwà mi. Akọgun. ẹ wá mi. fídíò wa mọ anybody láàrin wọn mo máa kọgun. Ẹ nà ó. kò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ bóyá wá ṣe bẹ́ẹ̀ lé ní mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀. fẹ́ràn mi spiritual ẹ̀rọ èèyàn sí wa. wọ́n mi torí aládà ẹ ṣe àkọ́kọ́ wọ́n mi torí ọlá ọmọ kan bí 1 million bẹ́ẹ̀ni ní kò gbà má jà ọmọ kan bí 1 billion bẹ́ẹ̀ni kan fún Ṣọlá bẹ́ẹ̀ni kan fèmí náà ó ti lọ bẹ́ẹ̀ yẹn ó ti lọ. mi ò ráyè. kí Wùmí tó dé àwọn fámìlì Bímbọ́ àti fámìlì Òkìkí pẹ̀lú àfà. wọ́n fún 35. no 35 lọ àfà nìkan 5,000. àwọn fámìlì Òkìkí fẹ́ kó bí 30 something. àwọn fámìlì Bímbọ́ fẹ́ kó bí 30 something. wà á ti há láàrin. pé fáwọn èèyàn. àwa kò bí 15 lọ́wọ́. 15,000. lẹ́yìn ẹni Wùmí wá dé. akí bàbá wa Fẹ́mi Adébáyọ̀ $7. ẹ jọ mo need attention yín o. Afimed. èrò ṣe bíbọ̀ la gbé dání. Afimed. mo bó ṣe ń ṣe. mo bó ṣe ń ṣe. Afimed. iṣẹ́ tó yẹ kó ṣe kọ́ ló ń ṣe. Èkó. iṣẹ́ tó ń ṣe kọ́ ló ń ṣe. jẹ́ kí bá Mayor sọ̀rọ̀. jẹ́ kí bá Mayor sọ̀rọ̀. torí ẹ ti dàrú ní Èkó omugbo ni. ológun. Listen. Kí lẹ wí? Irọ́ ṣe bàbá tí ẹ abẹ́ ń pe àwa ní oníbàárà. Wọ́n wá ní ká pé security àwọn. Ẹ̀yin tẹ́ pé ẹ̀yin wà lẹ́jọ́ yín tẹ́lẹ̀. Ẹ̀yin tẹ́ nílé láàyè yín tẹ́ lọ́gbà sápọn olóògbògbòrò. Ṣé ẹ̀yin kọ́ láì fún ilé? Ok. Akí màmá wa Fausat Abẹ́ni Balógun Madam Ṣàjẹ́. Lára àwọn màmá dáadáa mi. Ọ̀ǹtà. Another 100,000 wọlé. Gbogbo yẹn tẹ̀ ń kọlu wáyà yìí. Ẹlòmí iná máa ń lé ẹlòmí. Ọlọ́run yìí lọ́wọ́ o. Àwọn estate Òkìkí lòkìkí fẹ́ bá jó báyìí. Ẹjọ́ tó bá kọ́lé síbi tó gbòòrò má jọjọ́ òṣì kan wá ń sìn o. Ìwà tó nílé ń fọ̀. Wọ́n ti kọ́ ọ́ bá jó ní fortnight. Ará ògìjó láwọn àjọyọ̀ ẹlẹ́sìn nìkan bíi síbẹ̀ àwọn síbẹ̀ ti lọ wọ́n máa lù ẹ́ ṣe léṣe ni o. Ó ní iye tó ń ta lẹ̀ ń bí o. O mọ ibi tí ilé ẹ wà o. O mọ ibi tí ilé ẹ wà o. Now ẹ̀yin ẹgbẹ́ dáa kó wọn jọ ẹ̀yin máa gbé tọ̀dọ̀ yìí. But àwọn fortnight estate. Àwọn náà fẹ́ jó. Níbi tí ọmọ yẹn kó wá ní ìdí ẹ̀ ọ̀dọ́ wa àwọn sọ pé ẹ̀ ń gbé lágbolé kò sí géètì kò sẹ́ni. àdúgbò ànùmádàrò. Bí ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí ọdún ló pé 4 years tí mo ti kó lọ ọ̀dọ̀ mi àti ní street. Ẹ bá fẹ́ júwèé fáwọn èèyàn kọ́. Ẹ bá ti mọ́lẹ̀ ń bọ́ stop láàrin àwọn onímàálù yẹn ẹlẹ́yìn lọ́dún Mr. Toast. No address no street ọmọlọ́mọ orí ẹ̀yìn ò ń ṣe ìjẹ̀bú ṣé òkú wọn mẹ́rin ṣe bí àbóyè ẹ̀yìn. Bàbá òkú bàbá ẹ̀. Ṣé o lè máa ṣẹ́ẹ̀mù sí ilé ọmọ control nídìí iṣẹ́ tíátà ọ̀gá ni mo jẹ́ fẹ́ náà. Àbúrò rẹ̀ dàrú mẹ́sàn-án ààrẹ wọ̀nyí. Àbóyè ẹ̀yìn. Ó fẹ́ darú bàbá ẹ̀ fẹ́ darú lọ́nà ò ń ṣe. A fẹ́ lọ jó báyìí. Ṣọlá fi security ilẹ̀ mọ́ nǹkan tó ń ṣe o. Kúlẹ̀s ok irọ́ Kúlẹ̀s bá ṣe arrange ẹ̀kọ́ nìyẹn. Kúlẹ̀. Tí Òkìkí bá ti jó pẹ̀lú àwọn estate ẹ̀ sìn. Yàhíẹ̀ ó ráyè wà lára 22,000 kan. Ó wà lọ́wọ́ ẹ o. Má jẹ ògùn lówó o. Ṣọlá
mo kí àwọn bàbá DPO ó dẹ̀ pé Yorùbá ni wọ́n mi ní sọ̀rọ̀ wa látàrí DPO. ok wọ́n ń mi orí sọ̀rọ̀ wa. first time tí màá ní DPO tó bá fine lélẹ̀ very fine man. mo ṣe dé o. to be sincere. ojú tún wá cool. tún jọ ọlọ́pàá. DPO mi láti jáde tó ẹ̀mẹ́rin ọ̀nà máa mú gbogbo ní. pẹ̀lú ikùn burúkú. wọ́n ti yọkùn wọ́n ti yọ̀dí. wọ́n ti lọ mú pàtí kan security ni a pé DPO ló dá bátírú wọ́n ti yó wọ́n igbá yàyàwó létí ni. owó ìjókòó very cool calm officer. ọmọ ọmọ ìwà ilé ìsìn ọwọ́ tí wọn yóò lè kò lè yìnbọn kankan mọ́ wọ́n ti wọ̀ tẹ́sítọ̀ orí wọn ló máa fi mọ̀ ọwọ́ wọn ti wọ̀ bí. ok wọ́n fẹ́ lọ jó báyìí. Àmọ̀kẹ́ welcome home all the way from United Kingdom. You're highly welcome. God bless you. God bless you. Ṣọlá àárín àwọn ọ̀dájú làwà Ọlọ́run ní kí Wùmí wá o. Ṣé bẹ́ẹ̀ rí coded? Ṣé bẹ́ẹ̀ rí? Ṣé eré mi? Olówó wa ni ẹ filẹ̀. Olówó wa ni. Olówó wa ni. Uwọ̀ ṣe wa. Wọ́n dọ̀wọ̀ ru. Kò lọ sọ́wọ́ owó ló dàrú. Ẹ fún ọ bẹ́ẹ̀lì kan. Wàásù bẹ́ẹ̀ sọmọ rẹ̀. Òun náà wà gí o. Òkìkí náà àwọn Fortright Estate wọ́n fẹ́ bá Òkìkí àtìyàwó ẹ̀jọ́. Òkìkí lẹ́yìn yẹn abáwá pé gbogbo àwọn Nollywood lẹ́yìn yẹn abá pé gbogbo àwọn aládùúgbò lẹ́yìn yẹn èyí tó kù ẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe dé mi. No, àwọn family Afọláyọ̀ àti family àwọn Bímbọ́ lẹ́yìn yẹn general àwa ti wà lókè àmàkàwó mẹ́rin ẹ̀ka lulẹ̀ tó olówó bóyá ní ìmìrò wọn lórí owó olówó. bóyá best bóyá ibi nílẹ̀ tó bá ti jó ijó yìí a fẹ́ lọ gé kéèkì ni o lẹ́yìn ìjọ Fortright yìí a fẹ́ lọ gé kéèkì ayọ̀ ọlájà Jacob ìjọ. Bàbá ti jó ijó yìí a fẹ́ lọ gé kéèkì Òkìkí má lọ sùn rántí láti gé kéèkì lẹ́yìn ìjọ yìí a fẹ́ gé kéèkì God bless you. DPO ti fún wa lẹ́wọ̀ God bless you àpàdàbọ̀. Ìgbà tí ẹ̀dùn pé ìyá
This is a beautiful gathering. Imagine showing those so boya ki wale abari Igbo abara Hausa Kedu Zomana ewa bodele pukui lataro won awon pa 38 ni kure awon yo fun won lowo lotu losi 38 yi ni I want to use this medium to appreciate beautiful set of people. Our marketers are seated there. The CEO corporate picture, CEO Lasco, CEO Epsilon, Toymax and the rest. We appreciate seeing you. I want to check in, don't check in Sheffield, come and do shit. YouTube, and I'm using this medium to appreciate our legends. The likes of Daddy Inka, Kodri, Abelare, Igwe, my own sister, my own diva, Fethia Williams, Balogu, John Shereni. A lot of people are here. I'm so excited to see everybody. And I'm saying Madam Shaje Yawa, our mommy. Mama Dada. No, if you say strong, so mommy ni. Our mama mi wa tabatiri mo lo ko ama ya ni. Mama
And to all the YouTube lọ̀gá ẹ̀. Owó wèrè Flora máa ṣe báyìí náà. Àwọn èèyàn máa ń fojú posh wò wá. Gbogbo ẹ̀yin àwọn residents of Arepo, I want to specially say thank you for trying to be precise. Èmi ò ráwọn èèyàn tó ní hospitality tó tó bẹ́ẹ̀ yẹn rí. I've gone around everywhere to film, and I know it's because of Okiki and Bimbola. Your hospitality has been top notch. Àti balẹ̀ yín jẹ́ lóríṣiríṣi ẹlòmíì máa yàgbẹ́ kó flush. Gbogbo bó bá ṣe jẹ́ ẹ̀rí bá wà bẹ́ẹ̀ ni. I'm saying thank you so much. Once again, I'm saying happy birthday to my darling friend Okiki Afolayan Osomona #1 àti Abímbọ́lá Èṣòníyà yìí o. Àmín. Àrá mi yẹn gbọ́ dáadáa. Àmín. Àwọn mọ́mí Òkìkí náà wà ń bí, mọ́mí Bímbọ́ wà ń bí, ọ̀rẹ́ mi ni mọ́mí Bímbọ́. Àtàwọn ọ̀rẹ́ tẹ́ bá ti rí wọn ẹ ti rí lẹ́mọ̀. Ìwọ tó bá bí èrè kọjá láìkúnlẹ̀, mo rò kó lè kúkú yẹn. Àṣàlàyé. Ọmọ láwọn mọ́mí ò máa lò dá wọn mọ̀. Kẹ́mi Kórèdé is seated there. I love you. Àwọn tèmi sister. Ẹ̀yin ṣẹgbẹ́ lẹ́yìn mi. Ó kú yìí ó kọ náà. Once again, my name is Wunmi Toriola, aka Queen Latifah, aka ọmọ kan tó ń pè ní nation. Osomona, I love you. I love you too. Ṣọlá, Wunmi nìkan ni obìnrin tí mo rí. Ẹ jọ̀ọ́, tí mi ò bá dúpẹ́ lọ́wọ́ Ẹniọlá àti Aisha, oúnjẹ tó fẹ́ gbé fún mi wọn ò ní gbé fún mi. Àwọn sẹ́ẹ̀tì mi tí mo rí mi àti Bídèmí, àwọn sẹ́ẹ̀tì mi nìyẹn. Àti Ọmọlára dà, Déwùnmí, Mary Jane, Dédé, àwọn Afrimed, mo kí yín o. Wọ́n ti rí mi fín gan-an. Àti ṣeré gan-an o. Lórí iṣẹ́ YouTube yìí náà. Àwọn wèrè ti dé, ẹ máa bẹ́tì olú àwọn ìgbọ́n. Olè ìbùkún nìyí tí ìbá tójọ́, mo máa gba ayẹ́s àbẹ̀fẹ́ gbọ́tọ̀ Queen Latifah, ẹ̀fẹ́ gbọ́tọ̀ ṣá, ẹ ṣeré ni. Mo ṣeré ni o, once again my name is Wunmi Toriola, aka Queen Latifah, Aishalawa, Professor. Ẹ ṣe gan. Ṣọlá, Ọlọ́run bless Wunmi lọ́nà tó pọ̀. Ṣó mọ̀ pé dáàdi Wunmi. Ọ̀rẹ́ wa ni. Ṣé gbogbo ẹ̀ láti sọ? Ẹnu dáàdi Wunmi mo ti gbọ́ pé àwọn tó bá ṣe tíátà ìyà ń jẹ wọ́n. Dáàdi Wunmi mi ò mọ àwọn ẹgbẹ́ everybody Amẹ́ríkà náà wà. Kí ló wọ́n kàn fi yà jẹ rẹ̀ olùkọ́ ṣe tíátà. Àwọn oníṣẹ́ tá a bá ṣe tíátà ìyà ń jẹ wọ́n. Ọlọ́run wá bless Wunmi. Wunmi nìkan ni èèyàn tó lè dúró báyìí. Tó máa gbé ọwọ́ sí waist ọwọ́ yẹn kò ní jábọ́. Ebony abiyamọ abọ̀dá gbọ́dọ̀ kò ṣe BBN. Kò ṣe BBN. Ẹ̀rọ national àṣẹ látọ̀run ni o. Ó dẹ̀ ti pẹ́. Ẹ̀rọ gbé ọwọ́ sẹ́yìn báyìí 2 years. Ó tó máa bá dúró síbẹ̀ kó máa sáré lọ Ìbàdàn. Láì lọ ọ̀já. Kí ló ń ṣe yín? Ọ̀gá ńlá ni kò ṣe fara. Thank you. Abẹ́jọ́ iṣẹ́ pọ̀. Ìjíjọ́ tọ́lá pawó bí réèní ní ìsìn àtìkà 42. Lẹ́yìn. Àrígbẹ́lẹ̀ bàbá aláàjígọ́. Bàbá wa jígọ́. Ọ̀dẹ̀ ní ẹ̀tọ́ fẹ́ kọjọ tó máa ń rìn kiri báyìí, máṣálá olùsí, máṣálá rẹ̀ mọ olómùkú. Máṣálá kiri bisikì kó máa rìn kiri. Máṣálá akúṣẹ̀ nílé. Máṣálá onírìn máa rìn kiri olùsí. Máṣálá tó bá wà mí kò ní ìjẹ́ ẹ̀nímọ̀. Àwọn òní kiri. Máa rìn kiri. Iṣẹ́ ìgbà kékeré ti wọ ara rẹ̀, ó ti gbọ̀kadà ìmẹ́fẹ́ gbọ́. Bímbọ́ Afọlá. Ìgbà ló dé níyì. Olówó bàbá ìbejì. Olówó orí ọkọ̀ ṣáà. Bàbá wíníwíní lójú òrògùn. Èmi ò ní tẹ̀lé lọ. Kóra ẹnìkan máa lọ.
ó ní olóṣèkó ó ní torí òun ṣe MC olùnáwó fún MC olùnáwó fún MC ọ̀tẹ̀. irọ́ owó tí mo fún yín ẹ máa fi sanwó tẹ bá ti pè mí síṣẹ́ ni Mashala ẹ wá Mashala rẹ mọ Mashala ń ké. ọ̀rọ̀ bíi ké kò ní wọ́n lọ́dọ̀ Mashala. Ladies and gentlemen, once again, my name is Olatayo Amokade, aka Jebo. Every ọmọ olùkọ́ ṣàtọ̀ ọmọ ọ̀rọ̀ bùsọ̀lá orúkọ bèrè ìjà ọmọ mẹ́mú ọmọ rẹ̀ bínú gbogbo bẹ́ẹ̀ náà rẹ̀ gbẹ́rẹ̀ náà gbẹ́rẹ̀ nígbẹ́ni gbogbo dání ọ̀dà ní kéke. Every ọmọ ní gbogbo máde mo fi àkókò yìí kí àwọn bàbá mi ìyá mi láti ìlú Ìlíṣàn gbogbo ìgbà tí mo bá ti pe Òkìkí màá ní àbúrò mi ló fẹ́ ọ máa ní ẹ̀gbọ́n mi òótọ́ ni. Bímbọ́ Afọláyan were from the same Ìlí city láti ìlú Ìlíṣàn inú mi dẹ̀ máa ń dùn gbogbo ìgbà tí mo bá ti rí wọn papọ̀. Èmi gbàdúrà wípé 10 wedding anniversary 10, 20, 40, 50 títí wọn máa fi bára wọn kalẹ̀ ni ó máa rí. Mo gbà tí mo dé lẹ́kọ̀ọ́ mo ní Òkìkí welcome to 40 bó ṣe máa ń rí nìyẹn tó bá di 45. Ìjẹta ni mo níyàn kan tó kọ 44 plus 45 máa gbà wọn yàn tí ń disclose age wọn so that wọ́n á ti rí mi gbòòrò wàá mọ bí o ṣe máa bá mi sọ̀rọ̀ 50 plus ẹ̀gbọ́n ní ṣe àtìmọ̀ God bless you. Olùsí jikọ́dà jikọ́ kọ̀dọ̀ àti ìmákòkò jikọ́ lẹ́sàbíù yẹmi ẹlẹ́sọ̀bì rẹ́dí àtàyè yẹmi ẹlẹ́sọ̀bì rẹ́dí àtàyè thank you DJ thank you. Ibi táwọn abadé àṣẹ́ǹsì àdúgbò kéréje mọ́ international America Canada àwọn ilé iṣẹ́ sọ́ọ̀bù ni ọgá ti sìn àwọn àdúgbò pété kọ́lọ́ ti gbé wa débẹ̀ òkèlè kábíyèsí pìtìpìtì kíkan kò ṣẹlẹ̀ dábẹ́ ọgá ti nítorí ọkọ mi wà á dèpè ó máa ń lọ gàmúṣòro ọgá ti sìn gbọ́ ọkọ mi. ó máa ń lọ court normally ẹ̀ ń tẹ̀sẹ̀ pẹ̀lú ẹ̀ kó máa ń tẹ̀sẹ̀ ń dùn lọ́wọ́ ṣùgbọ́n bí wọ́n ṣe switch ẹ̀ yìí kò yé wọ̀ lọ máa ra wíṣì ẹ̀ fún yín in advance ẹsẹ̀ ń dùn yín o kò dùn yín ẹ̀kọ́ máa lò ó sórí kejì eléyìí ọkọ mi. ọkọ mi ẹ bá mi sign letter gbogbo movie industry ẹ lé mi ní òsì bẹ́ẹ̀ mọ́ TikTok ni mo gbé. ẹ máa ti jẹ́ orí bí. máa ra wíṣì ẹ fún ọ máa ra kúlà oúnjẹ fún ẹ kí wọ́n sọ kúlà nù gbogbo location. so máa fún yín ní 100 kẹ́ manage ẹ̀ ẹ pé nípa ẹni ṣe wàhálà gan kọ́ wà pẹ̀lú yín. tó bá ti ra wíṣì ẹ kò gbé ní. ṣé ìyá dàda ló fẹ́ lábẹ́rẹ́ ńgbà yẹn. kí ni ló sọ wèrè ní abẹ́rẹ́ ni o mísùsù ni o abẹ́rẹ́ ló fẹsẹ̀ lọ́wọ́. Ṣọlá ṣe ní ẹsẹ̀ yìí ó jẹ́ kí gbogbo èèyàn máa gbàdúrà pé anytime tá a bá ti bímọ kọ́lá tó bọ̀ wá láṣì láti tọ́jú ẹ̀. ó ní mísùsù ńgbà kékeré àwọn nọ́ọ̀sì àdúgbò náà lọ pé wèrè ń gbábẹ́rẹ́ lè ń sọ wèrè ṣẹ̀ṣẹ̀ nù. wọ́n sì wèrè kú gbábẹ́rẹ́. but ọlọ́run kan ló ní kí ìyá yẹn. kí tó fi lówó ẹ̀ máa ṣe sọ fún mi ṣé ẹ méjèèjì lè jó ẹ jẹ́ kó pè fún ìkẹ́ jó. Ladies and gentlemen, hey, Lola Ajibola is here. Let us spell the word love together. Are we here? Are we here? Give me an L. Give me an O. Give me a V.
Give me a superlative. Hey! Regina Chuku Yaibo. That's how we know. Ladies and gentlemen, let's sing the birthday song. Happy birthday to you. Thank you. Yaibo. Onile River Valley. Matorowo. Ibi tí DJ Kúlẹ̀ gbé lọ ni mo máa gbé lọ. Kí ló ń ṣe yìí fún? Kúlẹ̀ tí ọjọ́ yìí kì í ṣe pàtàkì. Ó ṣe kókó. Èèyàn tó sign towels. Ọjọ́ yìí kì í ṣe pàtàkì. Ó ṣe kókó.